sákọ̀lé dára àṣírí owó ń kẹ́ni mọ̀ kú òde òwúrọ̀ mi wọ́wọ́ ọ̀sán mi wọ́wọ́ ẹ má gbàgbé àsìkò àtúbọ̀tán òye kúkúlájà ní kọ̀rọ̀ kúkúlájà orí olóṣìnà níyàn jẹ́ láyé ẹnu tálákà kò gbọ́rọ̀ lójú ayé orí mi dákun má jẹ̀yà oúnjẹ mi ẹ̀dá mi ẹ jẹ́ kí tèmi ó dára orí ọwọ́ mi ṣọ̀tá oṣù àtẹ́lẹsẹ̀ ọ̀rọ̀ ń sá fún ìyẹn tẹ́ oníṣẹ́ ènìyàn ń sákọ̀lé dára àṣírí owó ń kẹ́ni mọ̀ kú òde. tí chẹ́kì yẹn bá bọ́ sí máa jẹ́wọ́ orúkọ ara mi fún àwọn alágbòrò èmi ni mo sọ bẹ́ẹ̀ 3.5 million. o tiẹ̀ fara ìbalẹ̀ ó ti gbàgbé pé ọ́fíìsì kan ló wà ní. kí ló dé tó tiẹ̀ ní sùúrù kó jẹ́ kí contract bọ́ síná òun pariwo bó ṣe máa náwó bó ṣe máa ṣe ló mọ̀ má sọ̀rọ̀ ẹ di àkèrè tán náà máa jọba lọ́la tó bẹ̀rẹ̀ sí ní jó tó ń yọ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ àkèrè padà kan nìkan ni o kò rọ́bà jẹ́. má fi mi wé àkèrè má dẹ̀ fi mi wé kọ̀ǹkọ̀ mo mọ nǹkan tí mò ń sọ tí iṣẹ́ yẹn bá sórí iṣẹ́ ilé yìí ti bọ́ sí i a kàn tọ́ra wa ní kódà ìwọ rò pé owó yẹn ò tí ì bọ́ sí mi lọ́wọ́ owó yẹn ni mò ń wò lọ́wọ́ mi máa wá fi ọpọlọ ná owó yẹn. báwo lè ṣe fẹ́ nà tí ẹ ṣàlàyé fún mi. thank you sórí 3.5 million màá kọ́kọ́ wo 0.5 orí ẹ̀ yẹn which is 500,000 naira màá kọ́kọ́ fi yẹn di ojú iṣẹ́ gangan tó ń gbé fún mi màá ná 500,000 yẹn láì wojú ẹ̀ màá ná sórí iṣẹ́ yẹn a kù 3 million màá wá ná yẹn màá fi yẹn ṣe àjẹmọ́nú. ara tó máa ń sọ fún ẹ̀yìn Fọlábí kọ̀ǹtráktọ̀ àgbà ni ẹ má sọ̀rọ̀ ẹ di kọ̀ǹtráktọ̀ kéékèèké nígbà tán bá fún ẹ ní contract worth of 3.5 million naira tó wá mú 500,000 tó fi execute 3 million tó bank ẹ̀ sákàùntì ẹ̀ I mean kí ló ń try láti máa ṣe irú encouragement wo ló ń fáwọn contractors tó kúrè. olè tó bẹ́ẹ̀ wo ló lè. olè ní ẹ wọ́n bí i ṣùgbọ́n gbogbo gbẹ́yìn. ẹ kú jókòó Mr. Fọlábí and Mr. Adéròǹgbé. the manager. ẹ kú jókòó. the manager. ẹ má bínú o mo sáré ṣe àwọn onínàrà kan ni so gbogbo dọ́kúmẹ́ǹtì yín à ń ṣe processing lọ́tún lọ́sì so wá ti gbé dé iwájú ọ̀gá so kọ́kàkọ́ buwọ́lù ni so tẹ́ bá lè ṣe sùúrù títí wákàtí kan ọ̀gá dé. ìyẹn ò pẹ́ kí ni gun wa ń ṣe tí ó fàárọ̀ jù á dúró. máa tẹ̀lé lọ́nà tó ibi tí ẹ ti ń pè mí ìjọba ní rẹ́sítọ́rántì yẹn wà lẹ́yìn. máa béèrè ẹ mọ mọ bẹ ẹ má dá lóhùn ẹ jẹ́ ká bọ́ sí restaurant àjẹ tọ́gà bá dé ẹ̀sán mọ́ ẹ̀pá wà tó sí. the manager. àwọn ọmọ ọjà rẹ. ìṣàlàyé fún mi. hello. mo fẹ́ bí ẹni ìjọ wo ló ti dọ́dọ̀ àwọn ará bíbẹ́. àwọn ọmọ ṣe àwọn Yetmont. Yetmont oh ṣe company tí a ti fẹ́ gbaṣẹ́ yẹn èmi ò máa dọ́dọ̀ ọmọ àwọn tó yẹ pé ẹni tó máa waste àkókò ẹ̀ ni wọ́n wá nígbà tí ti dààmú títí tán tí wọ́n pè mí pé tó bá yá àwọn abẹ́ kan sí mi mo ti rọra jókòó mi tó bá nídìí iṣẹ́ máa kàn sí mi. ọ̀rẹ́ mi àti ìlọ́kọ mẹ́sẹ̀ kò léwu mo fẹ́ kó gbéra kó máa gbàbẹ̀ lọ báyìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀. kí ló rí. mo ṣe ń sọ̀rọ̀ ni ṣàdédé ni mo wà nínú ilé mi nírọ̀lẹ́ ìjẹta tí fóònù mi ríǹgì gan-an nígbà tí màá gbé odi Yetmont mánéjà àwọn fúnra ẹ̀ sales manager ló pè mí ó ní wọ́n ní ọ̀gá ní kí n yọjú sáwọn láàárọ̀ ọjọ́ kejì lọ́rọ̀ kan mo débẹ̀ lánàá nígbà tí màá débẹ̀ báyìí chẹ́ẹ̀kì mi ni wọ́n gbélé mi lọ́wọ́ 3.5 million naira wọ́n fún mi báyìí tí wọ́n ò yọ kankan kúrò ní ìtàn rí wẹ́rì then wọ́n fún wọn Mrs. Adájé ṣébòmọ́ wọ́n fún Mr. Aládélé Mbóyè àmẹ́tẹ̀ẹ̀ta tó fún ni mo wá béèrè pé ok chẹ́ẹ̀kì ti ọ̀rẹ́ mi Àfọlábí ńkọ́ para ni máa nìyẹn hàn mí ó ní rárá òkè tí ẹ má bá wọn sọ̀rọ̀ Àfọlábí o àwọn òfẹ́ ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀mọ́ ọ̀gá yìí jà ní ó ní kí n má bí wọn mo á wò pé
mi ò gbọ́dọ̀ dá ẹ kórí ọ̀rẹ́ má bàa dà mí ìwọ ló fún mi ní information pé wọ́n fẹ́ kó àwọn contracts kan jáde so ìwọ tó wá mú mi débẹ̀ wọ́n ṣe láti fún mi tí wọ́n ní fún wọn ìyẹn ló jẹ́ kí n wá báyìí o ti gba check tọ̀dọ̀ ẹ̀ wọ́n fún ní sísá gbájí wọ́n bẹ̀ tó fún ládì lẹ́mbóyè but ó yẹ kó wọ́n ṣe pè mí àbáwọn pípọ̀ yìí wọ́n yá wẹrẹ ni. ṣé ìwọ àti admin manager yẹn ṣé ẹ ní èdè àìyedè. èmi àti admin manager mi ò bá já mo máa ń fẹ́ jẹ́ kí ó mọ̀ pé èmi ní principle tèmi as a good contractor mi lè gbára mi lè gbá cheat tó bá fẹ́ fi ìranù lọ mi máa kọ fún ẹ ó tán láti gbà tí ó dẹ̀ ti mọ̀ mímọ̀ wá ní èmi àti ẹ̀rù kálukú sábà ẹ̀kún sábà já ni. kó máa ṣe wàhálà tí wà àti sales manager yẹn fà níjọ sí ṣé kí n ṣe òun bounce back. sales manager mi bá fọ̀rọ̀ lọ títì wọn kàn pariwo lé lórí ẹnìkan á tọ́ mi ó ló ti ṣe èrè rí kékeré má bàa fa wàhálà ó tán mẹ̀lẹ́ ń wòran. ṣòro ti pé níjọ́ tí a lọ sí company yẹn last tájòkó tọ́gá ẹ̀ náà ń bọ̀ nígbà tẹ̀bí ń pa wá àbọ̀ sí restaurant wọn náà fẹ́ jẹun ara ti máa ń sọ fún ẹni ó rántí gbogbo ọ̀rọ̀ tèmi àti ẹ̀ ń sọ níbẹ̀ tó ń sọ pé tí wọ́n bá ti fún ẹni contract yẹn o just 500,000 ìwọ́n fi máa execute o 3 million ó máa bank ẹ̀ account ti yẹ ó máa ná mo ní wọn ń ṣayé bẹ́ẹ̀ kó máa ṣe pé staff wọn kan ló kọjá ńgbà yẹn ló fi ti kọ́rọ̀ yẹn. a lè ka yẹn kún ọ ìdí ni pé èmi pẹ̀lú ẹnìkan lájọ wà ní tébù kan náà tí à ń jẹun tàdé ń sọ̀rọ̀ ìwọ ni mo dẹ̀ sọ fún kò sẹ́ni tó gbọ́ pé mo ń sọ̀rọ̀. má sọ bẹ́ẹ̀ ògiri létí bóyá ẹnìkan kọjá lọ ní ara àwọn staff wọn gbà yẹn ló fi ti gbọ́rọ̀ yẹn. ẹ̀mí ò ní lọ bá wọn ṣá mi lọ àkáǹtì no kò possible ó mọ̀ pé any contractor tó bá ti ń gbé gbèsè yẹn tó ń bẹ̀bẹ̀ wọ́n máa fi nǹkan tó yẹ kán fi lọ́wọ́ máa fi lọ́wọ́ I can't do it. sórí kéta yọ lọ́wọ́ ọ̀tún sanwó òsì ọwọ́ náà ní kéṣì wà irú ìtàn fún èmi yẹn bóyá kájọ pawọ́pọ̀ kájọ ṣe tàbá secret ẹ̀tàn profit tàbá rí lórí ẹ̀ kàdẹ̀jọ share 50-50 what about that. well torí pé o mọ̀ as a good friend ló ṣe ní kájọ ṣe tọ̀dọ̀ ẹ̀ no problem tó bá jáde mi mo lè sọ pé mo sorry kọlọ́múdọ́mú but you àlejò ṣe but pé kí n lọ bá wọn ní company wọn yẹn èmi ò ní lọ tó bá ṣe jẹ́ pé ìtura fún wọn kí n àtẹjọ manage mo sì lè faramọ́ yìí mo faramọ́ ṣègùn náà tó tiẹ̀ báwo ló wá ṣe fẹ́ ká ṣe owó ẹ̀ àti pé at the end of the day kí ni percentage tó fẹ́ ká lọ àwọn méjèèjì. mi rò pé tá a bá ná bíi 2.5 sí orí project yẹn a kù 1 million naira 1 million naira yẹn àádẹ́jọ pín 500,000. nígbà tí wọ́n waste owó ni nínú feasibility tẹ̀mí ṣe nígbà tó yẹ pé mo believe pé máa gba ṣẹ́yìn tẹ́lẹ̀ èèyàn gbọ́dọ̀ ná ju 500,000 naira lọ àwa kù 3 million ṣé 3 million yẹn àjẹmọ́nú ni ọdún náà tó jẹ́ pé àmì èjì la máa ṣe a lè rọjú ká ná 500,000 yẹn náà adẹ́kù 3 million nílẹ̀ èèyàn rẹ̀ bóyá máa ṣe àyẹn lẹ́sọ̀. Fọlábí ṣeré feasibility studies tí wọn náà ṣe yẹn bàbá arọ ló wà ń bẹ sórí èmi ò ní belong pẹ̀lú àwọn èèyàn tó jẹ́ pé wọ́n á kàn mú nǹkan kan wọ́n á kàn ṣe nǹkan ọ̀rọ̀ kan tó yẹ pé láàrin oṣù 2 sí 3 ìtẹ̀lẹ́ iṣẹ́ àti máa bàjẹ́ à ń fọwọ́ ara wa bàlújẹ́ ni ṣe jẹ́ ká ṣe ohun tó yẹ kéèyàn ṣe properly tá a bá ṣe you understand no amount of money téèyàn lè ná nígbà tí kìí ṣe pa ọ̀rọ̀ apínpá lórí mi ìgbà èèyàn á gbà mí lọ́jọ́ iwájú yẹn á bí mi fún yàn you don't know. ṣòfẹ́ gbọ́ tèmi èmi ò wá sẹ́kọ̀ọ́ yìí láti wá wòran mo wá jẹun sókè jẹun sí gbogbo ara ni ṣòfẹ́ gbọ́ tèmi owó yẹn tó bá lọ ná 2.5 million sórí iṣẹ́ wasting of money ni o tèmi nìyẹn ìtara náà ni mo sọ yẹn. a máa ná 2.5 million naira fún iṣẹ́ mi torí pé mo fẹ́.